ṣe bá wọn ṣàdéhùn orí ahọ́n. Ronú ronú wò kó tó ṣe, má ṣe bá wọn ṣàdéhùn orí ahọ́n. Jàgbò tí gbogbo mọ̀lẹ́ ná, kùrukùru wá bojú ọpọ́n, ayé wá dúdú bìrìmù. Àdùsí wá, àdùsẹ́yìn, àdàbà padà rí bà. Bí o bá dọ̀rùn kò ṣọ̀run rí. Kábíyèsí Adésanya Àsànyà Olúwàjànú o. Hello. Hello. Ìyálóde. Mo ń gbádùn yín. Èmi náà ti gbọ́ o. Ìlú Àṣẹ̀sìrè kìí ṣàdédé dún o. Léyìí tó ń túmọ̀ sí pé ó dàbí pé kábíyèsí ọba Adésanya Àsànyà Olú bàbá ti wàjà o. Ẹ wò ìdúró sí ìbẹ̀rẹ̀ sí o. Ẹ̀yà jẹ́ kí gbogbo wa pátápátá ẹ jẹ́ á fìpàdé sáàfin nísìn o. Adégoróyè. Kábíyèsí. Kábíyèsí. Adégoróyè. Kábíyèsí. Bó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré kan yóò dáa fún ọ. Àṣẹ kábíyèsí. Àwọn alálẹ̀ yóò gbé ọ.
àṣẹ kábíyèsí. Adégoróyè ò ní ṣìṣe. àṣẹ kábíyèsí. ò ní ṣílẹ̀tẹ̀. àṣẹ. Adégoróyè kábíyèsí. mo fẹ́ rìnrìn àjò mi ò sì ní sílé mo fẹ́ òdélé mú torí pé ìwọ làgbà kàn kábíyèsí. àmọ́ bó o bá wá délé mú Adégoróyè ṣe pẹ̀lẹ́ ló gbọ́. ó ga o béèyàn sì máa dákẹ́ náà nù. àfi kéèyàn yá mọ òwò arínlé ayé ni o torí pé ẹni tó bá ní ikú kábíyèsí kò jẹ́ káyééfì kó tó nǹkan ya bọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ orí ara rẹ̀ wò síbi yẹn sì máa kùnú. ó dáa kí ló wá kàn sí tá a fẹ́ ṣe báyìí. hello ọmọba olóyè ọ̀tún ní sọ̀rọ̀. olóyè ọ̀tún. gbogbo àwọn olóyè pátá ńlá wa bí. ẹ pẹ̀lẹ́ sà, kí ló ń ṣẹlẹ̀. àmọ́ wá ní kí n sọ mọ́ pé ilẹ̀ ti ṣú lálẹ́ yìí bílẹ̀ bá ti ń mọ́ láàárọ̀ la kọ́ ọmọ bọ̀ abẹ́rẹ́ ọ. ó eré ti wá àbí. ó ní ọmọba ń pè ọ̀padà kóòtù. kí ló sọ. ó ní erin ti wó kọ́hún. ó ti mọ̀. ó ní èso náà kì í sàròbó. èèyàn takuntakun kábíyèsí o wọ́n ti dọ́hùn. bẹ́ẹ̀ lakọni akọni ni kábíyèsí. àjànàkú sùn bí òkè erin ti wó kò lè dìde ọ̀dúndún ọmọ asọ̀lódẹ̀rọ̀ àwòrè tí ewo oúnjẹ fẹ́ yẹ bíkíbi tó bá wà kábíyèsí ilẹ̀ rẹ ni àbájọ. ọba lọ́la ẹ pẹ̀lẹ́ kó orí yẹn ọlọ́run jẹ́ kọjú jìnnà síra wọn àpò ara fẹ́ra fò àgbà ń kàn yín rè o tí wọ́n bá ń pè àgbà kàn mí ẹ̀yin lẹ́jẹ̀ bẹ́ẹ̀ báyìí. ọlọ́run wàá jẹ́ erípo bàbá yín ṣe ẹ kó ara fẹ́ra kù ọlọ́run jẹ́ mi tàwa náà ogun kò ní í ṣe ń tẹ̀lé ẹ lẹ́yìn ọmọ ẹ pẹ̀lẹ́ mú kí yín ó yá wa ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́. olóyè ọ̀tún àti gbogbo ẹ̀yin olóyè ojú òní tì ẹ mọ tó jọ mí lójú jù àlá ni mò ń láti kábíyèsí jókòó tì mí wọ́n ní tó ọmọ mi mo ń lọ rìn àjò ilé dọ̀wọ́ ẹ̀ o kò pẹ́ ìwé fóònù yín jí mi yẹn ni mo fi sọ wípé erin ti wó. abẹ́rẹ́ rí nǹkan báwọn bí kíkàn nìkan ẹnìkan òkú ní bímọ tí ẹ̀ ń sọ ń bá lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yín ti sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yin lè wá mọ bẹ́ẹ̀ ṣe pé gbogbo ẹbí yín tí ò ní sógun tí ò ní sọ́tẹ̀ kẹ́yìn náà sì mọ gbáradì láti mọ múra àti wọ ìpèbí. torí pé tá a bá ní ká mọ fi onítọ̀ lásùn ẹkún àkàn pariwo lásán ni ẹ̀yin ò lọ ó ti lọ náà. kò sí lọ́mọ olóyè òsì ìbò ti jẹ́ náà nù. àmọ́ kó tó pé ẹ wọ ìpèbí ẹ jẹ́ ká mẹ́rin tí ó sin ẹ̀yìn ń gbẹrẹ nínú àmọ́ yín bẹ́ẹ̀ náà ṣe sin bàbá yín gbẹrẹ ń jọ kẹ́ni ànágbà wọn bọ̀ sórí àpèrè yìí ẹ sì mọ̀ pẹ̀lú lálẹ́ mi bá a ti ń ṣe nù a sì gbọdọ̀ pa àṣẹ bẹ́ẹ̀ mọ́ kó ló mọ́ bàálù ìjẹ fún wa èyí ò ní ẹsẹ̀ lé lórí. kò ní ká fàákájà nù àkọ́bí mi rè Gbádébọ̀ Gbádéwọlé this is Prince Gbádébọ̀ Williams. pẹ̀lẹ́ orí adé ó gbé ọ. àṣẹ báńkì ọ. olóma àsinmi nígbẹrẹ nígbà tí n bá wá dàgbàdàgbà lórí ipò bàbá mi tí n bá relé ogbó ọmọ tó náà bá bí àsìngbẹrẹ fún un ìyẹn náà tún jọba àkókò jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́nugbà tí ètò ti tò báyìí ẹ̀yin náà gbogbo nǹkan tó kù lẹ́yà ètò kẹ́ ló máa ṣètò ẹ̀. kẹ́ ẹ mọ̀ ṣètò náà ní lóòótọ́ àmọ́ ẹ tún wáá já fi kínní kan kún títí ọjọ́ méje òní ẹ wọ ilé lọ ẹ lọ rè máa wúre kó tó wá rí pé àsìkò ọjọ́ méje wọn ó tó gbogbo nǹkan tó bá yẹ ká ṣe àwa ò ti ṣe. ẹ dákun ètùtù ńkọ́. gbogbo nǹkan ètùtù pátá ẹ dáadáa wo lóye ọwọ́ wa nìyẹn wà. owó níná ńkọ́. ọwọ́ yín nìyẹn. ọ̀dọ̀ wa nìyẹn. ẹ̀yin lẹ ṣètò owó. anyway ìyẹn ò ṣe problem Prince
ó ti ṣẹlẹ̀ báyìí o ò gbọ́dọ̀ travel o jọ́ méje ni wọ́n pè o. ṣé ẹ máa travel tẹ́lẹ̀ ni. ń gbé ní lọ. ó lè jẹun àárọ̀ ní London kó jẹ talẹ́ lamẹ́ríkà bí ẹyẹ ni. Prince mo travel lásìkò yìí o bẹ́ẹ̀ yẹn ọba sínú bá gbẹ̀yìn gbére kì í travel o ẹ̀yà fi passport pamọ́ ẹ̀ mọ́ travel o tó gbọ́. ẹ ṣe gan ọlọ́run pẹ̀lú wa. ẹ rọra o ẹ kú ìrìn ẹ kú oríire o ẹ gbẹ̀rẹ̀ ẹ rọra o. ẹ má tún sí wọn jù ẹ má tún sí wọn jù àti Prince ọba tí ó tún ti gbẹ àti àmọ́ travel. kí ni. The king. The prince. The king. Akore, no sir. Thank you, sir. Let's shake us You Thank see? you. Thank you. You well, what di o di tete báyìí o di tete. You see, as a crown prince, mo láti máa take it easy and lọ bí òru and ṣe fàájì and drive rough yẹn ẹ kó mbẹ gbogbo má jagun bẹ́ẹ̀ mọ́ ọmọ ọba kì í jagun bí ẹrú ó jagun ní bẹ́ẹ̀. ọ̀rẹ́ lórí jẹ́ ká tiẹ̀ sì dórí òye náà kó tó wá sọ pé kábíyèsí jẹ́ ká dórí òye everything ti lọ bó ṣe yẹ kó lọ a ti dé láti ọ̀dọ̀ wa ń sìn. I'll get back to you, my dear, for information as soon as possible. Ṣùgbọ́n ọ̀dọ̀ ọba ń kí ẹ. Sori Andrew yìí, Ọlọ́run ló máa ṣàánú ẹ̀. Lẹ́nu ìgbà tó ń bá mi sọ̀rọ̀ ní 5 minutes ago yìí, ó ti pè mí ní kábíyèsí more than 15 times. Jẹ́ ká tiẹ̀ dé palace. Mi ò tiẹ̀ pọ́n èmi. Èyí tó kàn mí gangan, òun ni mo wá sọ. Làbákẹ́ owó kẹ̀ kí ló dé? Máa wù. Jọ, kí ni gbogbo èyí tẹ́ ẹ̀ sọ ní palace yẹn? Rádàrádà wo lẹ ń sọ ní palace yẹn náà? Tẹ́ ẹ̀ sọ pé Gbádébọ̀, òun lẹ fà kalẹ̀. Of course Gbádébọ̀ ni. Kí ló dé? Kí ló kọ̀ ẹ́ pẹ̀lú Gbádébọ̀? Ọmọ mi ni Gbádébọ̀ sọ ta ni mo fẹ́ fà kalẹ̀. Níbo ló ti jọ ọmọ wa? Láàárín èmi àti ẹ, ṣọmọ wa ni. Làbákẹ́, láàárín èmi àti ẹ, ọmọ mi ni Gbádébọ̀, first born mi ni Gbádébọ̀, that's all. Irọ́ ló pa, kì í ṣe ọmọ wa. Mi ò fẹ́ sọ̀rọ̀ ń ṣojú àwọn ọmọ ni o, ni mo ṣe dákẹ́, ṣorí pé mo dákẹ́ ta fi délé ni. A bẹ́tà kó tètè gbéra nísìn kó lọ sọ fún wọn ní palace padà wípé o ṣe mistake ni o Gbádébọ̀ kọ́ ló fẹ́ dárúkọ o Adékọ́lá ló fẹ́ dárúkọ. Làbákẹ́, as far as I'm concerned, Gbádébọ̀ làkọ́bí mi, mo ti fà kalẹ̀ nìyẹn. Kì í ṣe ọmọ wa àbúgbàgbé ni ṣọ gbàgbé pé kì í ṣe ọmọ wa. mo lọ́mọ wa ni. ọmọ wa kọ́. ìtọ́ tó bá ti bọ́ sílẹ̀ kò tún ní padà sẹ́nu mọ́ láíláí. Okay. Màá wá jẹ́ kó mọ̀ wípé bí ìtọ́ bá bọ́ sílẹ̀ màá palẹ̀ mọ́ ẹ̀ báyìí. Màá lọ fi ẹlẹ́nu ni. Wàá rọ́ sí mi lẹ́nu. Bẹ́ẹ̀ni. Wàá rọ́ sí mi lẹ́nu. Bẹ́ẹ̀ni. Làbákẹ́ o, Gbádébọ̀ ni mo fà sílẹ̀, o ni mo dẹ̀ fà sílẹ̀, period. Adé. Adé. Yes. Adé. Present. Fúnra ara ẹ̀ ló fẹ́ fi ọwọ́ ara ẹ̀ fa wàhálà sínú ilé ìwádìí rẹ̀. Làbákẹ́, mi ò ní padà lọ, mi ò ní rí wàhálà nulẹ̀, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Kò tí ẹ̀mọ̀ kọ́ bá lọ ń bá sọ̀rọ̀. Kò yé. Dékọ́lá, ṣé o kì í bá Adébímpé sọ̀rọ̀? Àbí I really do not understand. Kò mọ̀jú kó jókòó sórí fóònù lọ ṣáá ní gbogbo ayé ẹ̀ tó bá dẹ̀ jókòó síbẹ̀ kò ní rí nǹkan gidi kankan ṣe ju kó máa bọ́kùnrin sọ̀rọ̀ lọ. Yes, kò mọ̀ pé mo wà lẹ́nu ọ̀nà yàrá òun lánàá. Mi ò mọ ọmọkùnrin náà tó ń bá sọ̀rọ̀ ó lò tó 2 hours. Gbogbo òyìnbó tí mo mọ̀ tán lé ayé pátápátá ló fi bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀. Mi ò róyìnbó nǹkan mọ́ tó kù ní dictionary mọ́. Ọkọ̀ kan rojọ́ pátápátá. I told you he's my friend. Will you keep short? Ta ló ń bá sọ̀rọ̀ tó ń sọ òyìnbó? Ìwọ òróbìnrin ẹgbẹ́ ẹ bá ṣe ọ̀rẹ́ ọkùnrin ló máa bá ṣe ọ̀rẹ́. Ó máa tó ẹ ti wọn ò ń sọ fún yàn olọ́kùnrin gidigba báyìí méjì níwájú àṣẹ̀gbọ́n o ò lè kọ́ ọgbọ́n bọ́kùnrin ṣe máa handle obìnrin látara wọn. Ìràwọ̀ lè ṣogbọ́. Adébímpé
ṣùgbọ́n pé òkun ṣọmọ ìkéré mọ́ ọmọ bá dẹ̀ ní ẹ̀fọ́dà màtà. níbo ni ìrẹ́ lọ pàṣẹ ọ̀sánà làbákẹ́ lọ làbákẹ́ ó ṣe tán ni o fẹ́ kọjá yìí ẹ. ìwọ tó pa àwọn wàhálà òun wá ìjọ ìwọ tó bá títì lọ́sì máa tẹ̀lé kó má bẹ̀ múlẹ̀. mọ́mí kí ló ń ṣẹlẹ̀. wàhálà tó bẹ gbé ní kò sáyè ó ṣe tó bọ̀ mú ẹ̀ mú ṣe tó dẹ̀ ti bẹ̀ gbé adékọ̀ọ́yè làbákẹ́ wà tẹ́lẹ̀ fún mi. bẹ́ẹ̀ ni àfi kò sọ tó yẹ kó sọ fáwọn. mi ò ní sọ anything for anybody mi ò ní anything for anybody. mọ́mí kí ló ń ṣẹlẹ̀ náà. bàbá yín ni kẹ́ bèrè nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ òun ni kó ṣàlàyé fún yín láì ṣe bẹ́ẹ̀ wàá ní wàhálà tó ju wàhálà lọ màá jẹ́ kó mọ̀ pé wàá ní bẹ́ẹ̀sì kó wáyé ayé bẹ́ẹ̀ ni mo fẹ́ mi rẹ̀ bẹ́ẹ̀ ni àjọ wà lẹ́nu ẹnu lẹ́yìn nìyẹn. Mọ́mì. èmi ń lọ bàtẹ́ tíẹ́tì. dáàdì kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan. Obi Gbadebo, there is no cause for alarm. God is in control. Okay. oh there's no cause for alarm ni mọ́mí ló ń gbálẹ̀kùn mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ẹjọ́ tí cause bá fẹ́ wà fún alarm ṣé ó máa yìnbọn fún yín ni. but irú ilé ò ṣẹlẹ̀ nínú ilé yìí náà. Orí. what's all this. Làbàkẹ́ àgbà. dáàdì dáàdì dáàdì. bẹ́ẹ̀ wá bàbá yìí ṣé ìráyé ń sìn o ká ti plan pé a fẹ́ ṣe ìpàdé káwọn kan máì ti dé ṣé pé àwọn ló ń dá wa dúró. wo anybody ò dá wa dúró bó jẹ́ àwa méjì la rí a máa ṣe a lè fún ipò ọ̀tún ìdè ká má ṣe padà fẹ́ ṣe o. ẹ wò èmi ò bá ní ká má ṣe bẹ́ẹ̀ yẹn o ẹ bá jẹ́ ká fún wọn time díẹ̀ mo ní believe kọ́ wọn náà máa dé bá wa ń bí. ìbéèrè tí n fẹ́ béèrè ni wípé ṣáà ti máa ṣe kíní yẹn lálẹ́ ọjọ́ yẹn ṣá. àwọn náà lọ dé yìí. ẹjọ ẹ má bínú pé àpẹ ìjọ tó lọ. ẹ káàbọ̀. ẹjọ ẹ má bínú pé àpẹ ìjọ tó lọ. kẹ́ ẹ tó dé o wọ́n ti béèrè pé nǹkan tá a fẹ́ ṣe ṣá máa ṣe lálẹ́. rárá o mi ò fara mọ́ o gbogbo alámọ̀ pé ọba ṣẹ̀wájà nínà o ẹ dẹ̀ mọ́ gbọ́ àwọn ètò tó ń ṣe ń sìn lálẹ́ mi ò fìpò proper ká ṣe máa ṣe kankan lálẹ́ náà. ó ti o èmi ò fara mọ́ àbáyẹn rárá ìlú ń ṣe tiwọn àwa náà ní láti ṣe tiwa nínà o. kí ló máa ń ṣe yín báyìí kí ló máa ṣe ní bàrà gbogbo balẹ̀ kí ló máa ṣe yín nù. ẹ mọ̀ pé ọba ìṣèwàjà ni àwọn olùdarí wọn ń ṣẹ̀wọ̀n kankan nǹkan tí a bá fẹ́ ṣe ẹ ṣe lójú ọ̀sán ẹ má ṣe nǹkan lálẹ́ ṣé ẹ ti gbọ́. ọ̀rọ̀ àmọ̀ràn nìyẹn o. ẹ ṣe sà. ẹ̀yin náà gbọ́ pẹ̀lú ẹ̀fọ́ so for now. bọ́dà mi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí lẹ́nujọ́ mẹ́ta yìí kò tiẹ̀ wá fẹ́ yé mi mọ́ ẹ̀yin dẹ̀ lágbàlagbà tẹ́ ju gbogbo wa lọ so ó jẹ́ kẹ́ lè understand better because kò tiẹ̀ yé mi at all. èmi rèé ìwọ rèé oníbo lọ́nà ọ̀run bó ṣe ń ṣe ń kàyéfì yẹn ló ń ṣe mí náà ń kàyéfì mo kàn rí pé attitude yẹn kàn pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí especially látọ̀dọ̀ mọ́mì gbogbo mo ṣe ń try láti get attention wọn pé bóyá mo tiẹ̀ lè bá wọn dá sí mọ́mì ò tiẹ̀ wo side mi rárá ó dẹ̀ mọ́ mọ́mì tí wọ́n bá ti ń bínú bẹ́ẹ̀ wọn ò rán anybody gbogbo ara náà fi máa ń bínú so mo kàn ra fi wọ́n lè pẹ́ ẹ má wọrí gbogbo nǹkan tẹ́yìn bínú sí yẹn náà àwa náà la máa parí ẹ̀ ok ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó èèyàn ò lè dá sí parents wa náà jẹ́ so a kàn lè fagídí bá wọn dá sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ yẹn until tó bá tó rọ̀ nínú wọn tó bá tó pè wá but èmi mọ̀ kankan àwa náà la máa parí so I think for now we should just keep looking at them do you understand. tó bá fi gbogbo yẹn lẹ́yìn. ok kí bá ti sọ bẹ́ẹ̀ àṣàbúrò a lè kọ̀rọ̀ sí yín lẹ́nu ká máa wò ó ń gbà yẹn. because nígbà tá a fẹ́ ṣe kú. ẹ ní láti parí nǹkan tẹ́ ń ṣe nílé. of course. yeah o ṣe bẹ̀rẹ̀. ẹ̀gbọ́n mi ìjọba béèrè nǹkan lọ́wọ́ yín. wáyé tó yẹn pé kó bá ti fẹ́ jẹ ọba wọ́n máa ń kàn fa ọba lọ́la lẹ̀ ṣé wọn lè jẹ́ kó jẹ ọba tán later on kó dẹ̀ mú ẹni tó máa jọba next. o ṣe sórí ní gbogbo ìlú òun ló ní àṣà tiwọn tó máa ń tẹ̀lé ní pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá ń bí in fact òun ṣe nílẹ̀ Yorùbá níbi kan ní gbogbo àgbáyé pátápátá ni a ní tradition tó wà mi ò dẹ̀ ní fẹ́ kí kó wà nínú àwọn tó máa rí bí ẹni pé ó ti wà out of fashion ó wà cake or something no ọ̀pọ̀lọpọ̀ advantages ló kúnnú ẹ̀ rẹpẹtẹ tí wọ́n lè mú dání fún àpẹẹrẹ wà rí pé nílùú wa wọn ní ọyá tó bá ti jẹ
ìwọ lọ́ba kan immediately náà ló máa ti fa ẹni tó máa jẹ lẹ́yìn ẹ sílẹ̀ tó máa sín gbẹ́rẹ́ fún ẹ. ǹjọ́ o ní disadvantages tó pọ̀. lákọ̀ọ́kọ́ ẹni tó jọba tó fọ ọmọ ẹ̀ sílẹ̀ lókè tó máa jẹ lẹ́yìn mi rè ǹjẹ́ òun tó bá bọ́ ọmọ 200. ó ti wá fa ẹyọkan kalẹ̀ pé ẹyọkan yìí òun ni kó sín gbẹ́rẹ́ fún mi òun ló máa jọba tán tèmi bá ti rẹ bí àgbáre 199 tó kù wọ́n ti gbà ká mú pé tó ẹyọkan tí dáàdi wọ́n fà sílẹ̀ òun ló máa jọba. Kò sí pé wọ́n sáré ara wọn kiri mọ́, kò sí pé wọ́n para wọn, wọ́n di ọ̀tẹ̀ ara wọn, wọ́n wá kú méjì, wọ́n kú mẹ́ta. Kò ní sí yẹn. Gbogbo 199 àti rí àwọn pé òkè ẹ jẹ́ ká support ẹni tí dáàdi wá fà sílẹ̀. Ẹni tó tún wá fà sílẹ̀ yẹn náà òun náà ti bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àṣà àti ṣe ẹni tó dẹ̀ sí ń bọ̀ sórí ìtẹ́. A ti mọ̀ pé ọ̀rọ̀ báyìí má jẹ́ kí n sọ. Wọn gbọ́dọ̀ gbọ́ pé ọba lọ́la ló sọ ọ̀rọ̀ báyìí. Ibi báyìí má jẹ́ kí n rìn síbẹ̀. Eré báyìí má jẹ́ ń ṣe. Fàájì báyìí mi gbọ́dọ̀ ṣe. Nǹkan báyìí gbogbo ẹ̀ pátá ni ó ti máa yé òun náà tá ti máa hùwà bí ọba tá ti máa ṣẹ̀ṣẹ̀ ọba kó tó di pé ó wá gorí ìtẹ́ yẹn. So nǹkan tẹ̀ ń sọ fún mi nísìnyí pé ẹ lè máa tẹ̀lé wa lọ club mọ́ báyìí. No irọ́ royal club ń ṣì lè wà ẹ̀tọ́ pé à á mọ àwọn tó máa wà ń bẹ̀. Gbogbo lè rí sí pé mọ́mí lọ́ọ̀rẹ́ káwọn. ọ̀rẹ́ káwọn. ó lè jẹ́ àrẹ ọkọ̀ báwo ni. wọ́n pè mọ́. Adékọ́lá ṣé bàbá yín ti sọ ọ̀rọ̀ tí mo ní kó sọ fún yín. Dádì sọ ní tẹ fún wa. Kò sọ nǹkan kan fún yín. Bàbá yín náà ńkọ́. Dádì wà nílẹ̀. Mọ́mí mò ń kí yín bẹ́ẹ̀ ṣe wọlé mà. Tó bá kí mi tí mi bá dáhùn ṣé kò yẹ kó mọ̀ pé wàhálà ti wà nìyẹn. Wàhálà ti dé. Mo fẹ́ túlé ọba ni mo fẹ́ palẹ̀ ọba jẹ́ gidi bí mo ṣe wà yìí. Ok tí dáadé yín ò bá sọ nǹkan kan tí òkè kọ̀ tí ò lọ bá mọ̀ọ́mọ̀ náà adẹ́gbéra kan á lọ bá òkè. Mo ní ọ̀rọ̀ Làbákẹ́ tí ẹ̀gà bá fẹnu ẹ̀ kọ́lé kẹ́gà má fẹnu ẹ̀ tú. Wo bí ilé yìí dùn ìwọ fúnra ẹ mọ̀ má sọ ìkorò sínú ilé Làbákẹ́. Làbákẹ́. Mo ti ṣetán láti da ìkorò sí ohun tó ju ìkorò lọ èdè ni mo máa dá sí tó bá jẹ́ wípé kí ire tèmi kó lè tẹ̀mí lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ gba ire tèmi mo fẹ́ kó tẹ̀mí lọ́wọ́ ẹni ẹlẹ́ni ò lè gbajẹ́ mi ṣe lójú ayé mi tí mi ò tí ì kù. Wo Adékọ́lá sórí pé Adé wà nínú orúkọ ẹ èmi àti bàbá ẹ la bí ẹ èmi tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ni bàbá ẹ ni. Adébímpé èmi mo bí ẹ èmi tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ni orípàdé wà ní orúkọ ẹ bàbá tí mo bí ẹ fún ni kò pé méjì. Gbádébọ̀ òun gbádé kiri ni ó gbádé wá fún yín ni èmi kọ́ ni mo bí ẹ èmi àti bàbá yìí kọ́ la bí ẹ o àwa kọ́ la bí ẹ èmi kọ́ mo dẹ̀jẹ̀ lé ẹ lórí o ti gbọ́ ọgbọ́ ọkàn lánúlẹ̀ ni bó ṣe rí ni mo sọ fún ẹ yẹn ohun tí bàbá yìí ò lè sọ tó ní lára ohun tó simple. Làbákẹ́. ohun tó ṣòro sọ fún bàbá yìí tí ò lè sọ tẹ́rù ń bà òun ni mo ti sọ yẹn bó ṣe rí ni mo sọ yẹn. Làbákẹ́. Kí ló mú wọ pé bá jù mí fún mi. Dádì ṣé lóòótọ́ ni pé ẹ̀yin kọ́ lẹ bí bọ̀dá mi. Mr. and Mrs. Adegoye, we really appreciate you. Inú wa dùn láti máa nírú yín ní àwùjọ wa. Impress mi gan. Tó bá jẹ́ bí àwọn èèyàn wa tó wà nílùú wa tó jẹ́ tó ń rí jẹ díẹ̀díẹ̀ ṣe ń ṣeré. Inú àwọn ọmọ yẹn á tún dùn. Because a máa encourage wọn. Àwọn ọmọ yẹn ò ní máa ríra wọn bí ẹni pé àwọn dàbí ẹni tí ó sì nínú àárín wa. And ó dá mi lójú pé ẹlẹ́dàá àwọn èèyàn á ṣàdúrà fún yín ju báwa kan ṣe rò pé a lè ṣàdúrà lọ ojú wa ní tì inú wa dùn. Ṣé rí ìtí àgbé fún yẹn ìyẹn ò kì í ṣe problem rárá. Àwọn tí wọ́n sọmọ nìyẹn torí pé wọ́n ní owó ni wọ́n ní nǹkankan lọ́wọ́. Ṣé àwa tá a bá ní díẹ̀díẹ̀ báyìí so mi ò rò bí nǹkankan burú jù láti máa ṣe fún ọ̀dọ̀ yín so kékeré lẹ ṣe rí yẹn tó máa fi dúpẹ́ àbí next month a máa gbé oríṣiríṣi nǹkan àbí rice bí indomie bí nǹkankan láti fi support yín kẹ́lẹ́ fún wọn so àdúrà wọn gan a máa ṣiṣẹ́ lórí tiwa náà. ìfà ọ̀rọ̀ lẹ́sọ̀ ní ìfà ẹ̀tẹ̀ ti impress àwọn ọmọ kan mi tá a lè sọ mọ́ ju pé ká máa ṣàdúrà fún yín lọ ẹ ṣé gan-an ló wá dùn. Ẹ sà ọmọ tá a bá ya fọ́tò yẹn mo gbọ́ pọ́n ní mọ́ǹtì yìí ní birthday.
Yes, month any birthday on the 14th. On the 14th, yeah. When they on the 14th, I'm going to birthday, me know. Wow. Yeah. 14. Are you serious? 14. Wow. That's good. Yes, sir. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tá bá ti ṣe party tán lé. Mo fẹ́ ká wá síbí báyìí náà, ká wá bá àwọn ọmọ yẹn náà celebrate. Kì wá ṣòun nìkan o. Pẹ̀lú gbogbo àwọn ọmọ tá bá bí ní month yẹn. Kò sí problem. You're welcome. Ẹ ṣé gan ni. God bless you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gbogbo. Mrs. Banke. Sir. Ẹ jẹ́ bá wọn bí wọ́n ti tú pẹ̀lú àwọn ọmọ. Okay. Kárí mọ́ wọn. Ẹ ṣé gan sa. Ẹ ṣé ọlọ́mọ àwọn ọmọ yín sá. Ẹyin lè ṣe bí lè dúpẹ́ tán. Ẹ má bí ẹ̀dùn ẹ má bí sí wa. Ní láti kàn fún ojoojúmọ́ lẹ́yìn ìfẹ́ ìgbà. Ọlọ́run á dẹ̀ máa túbọ̀ máa jẹ́ kí ẹ ní sí ẹ ní padà dẹni ẹ̀yìn ọ̀la. Tí a bá ń rí ní gbogbo bàbá yìí, in fact a máa continue láti máa ṣàdúrà ni. Àdúrà wa lórí yín kò ní dúró. Torí mo mọ̀ pé àlékún a máa bá yín ní gbogbo ìgbà. We are so happy to have you, ẹ jọ̀ọ́. In fact, ẹ ti deserve award. Because a ní láti jẹ́ kí gbogbo èèyàn mọ orí èèyàn tẹ́ jẹ́. Ẹ deserve award. Ẹ bá ọmọ yẹn ṣe ń yọ̀ ọmọ yín tán rí yín tán yọ̀ ọmọ yín. Wọ́n really deserve award pẹ̀lú gbogbo nǹkan tán ti ṣe fún wa. I need láti fún wọn láwọ̀d. Ẹ ṣé gan ni. Ọlọ́run á dúró tẹ̀yìn. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín o. Ẹ má bínú sá. Company ìyàwó mi ló ṣe product yìí. Gàrí lélẹ̀. Gàrí àtẹ̀pà lélẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ ṣé, inú wa dùn láti ní yín. Àwọn tó kù ní mọ́tò yẹn sàn, ṣé ká kó wá? Kó wá, àwọn la fẹ́ kó fún. Kó wá. Ẹ ṣé gan. Tọpẹ́ rárá. Ṣé tí gbọ́ company wa? Ẹ ká sọ. Ẹ ká sọ. Madam, mo fẹ́ rí. Ọmọ yìí ni mo rí ní ẹgbẹ́ ilé mi. So mo wá ní sáré gbé wá síbí torí wà láwọn ọlọ́pàá. Kí n gbé wá sílẹ̀ àwọn aláìlóbì. Ẹ dúró ná, ìgbà tí wọ́n gbé ọmọ sẹ́yìn kù lélẹ́yìn, gan fìrí èèyàn tó gbé síbẹ̀ rárá ni. Àwọn tó fi tó jọ̀bọ̀ ọmọ bíbá wo ni? Kílẹ̀ tán kílẹ̀ yẹn tó wí lẹ́nu. Madam kò lè tó yẹn kò lè tó yẹn. Ṣé rí ohun tó tọ́ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ ìlú rere lẹ ti ṣe yìí. Ẹ̀tọ́ tiwa náà gbà lọ́wọ́ yín ni. Ẹ má bínú, ẹ má bọ̀. Ẹ má bọ̀. Ẹ tẹ̀lé mi. Ẹ má bọ̀. Iṣẹ́ ẹ sà, so God bless, ẹ jẹ́ kí n tètè attend sí àwọn pípọ̀. Kẹ́ tó lọ sà, ẹ má bínú. Ṣé rí yes sà, eléyìí ó ṣojú wa. Òun náà ni mo bá ìyàwó mi sọ. Spirit èmi àti ìyàwó mi, wọ́n wù mí ká gba ọmọ ẹ̀ ká máa lọ tọ́jú ẹ̀. Ok, kí ẹ bá wa tọ́jú ẹ̀. Wow, inú wa dùn láti nìyí sẹ́ ẹ̀. Ṣé rí ẹ deserve ohun tó tún jù yẹn lọ. Ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé. Ẹ máa ní láti kí ọwọ́ bá àwọn òwe kan ká tó yọ̀ǹda ọmọ yẹn fún yín. Ẹ kọ́kọ́ sí i. Ibẹ̀ ó ti tán. Ẹ má bọ̀, ẹ má bọ̀ náà. Kò wá, ọ̀pẹ́ o. Mo wá wọlé. Bọ̀dá Gbádébọ̀. Ṣorí nǹkan tó dálé. Ṣorí tó dálé. Let me tell you something. If anything happens to Gbádébọ̀, you are dead. Who is Koko now? I didn't see anything. I did not.
gbogbo tẹ́ ẹ̀ sọ pátá kò sí kankan tí ò yé mi àmọ́ ohun tẹ́mi sọ fún yín ni wípé iṣu tó wà nínú ilé tèmi gangan tí mò ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kí n kọ́kọ́ tiẹ̀ fèsì yẹn tí n bá rí yanjú mi lè gbọ́ nǹkan kan rárá ìyẹn ló yìí wà lórí ẹ̀mí mi tí mò ń bá tu lọ́wọ́lọ́wọ́ báyìí ó ga o ó ga gan ó ga ju òkè pẹ̀tẹ́sì 15 lọ wò tí n bá yanjú ẹ̀ àmà wá gbọ́ tí kò burú ó dàbọ̀ later. but mọ́mì iṣu ló tún wà nílé tá à ń fà. iṣu tó wà nínú ilé wa tá à ń ránkọ́ ṣàtì ìyọrí ẹ̀ ni àìtí ìyọrí ẹ̀ síbi tí mo fẹ́ kó yọrí sí àbí òun pé tọ̀rọ̀ ọlọ́bàtà yìí ń fà lọ́wọ́lọ́wọ́ yìí iṣu tó ju iṣu lọ ni. mọ́mì mo sọ fún yín ẹ fi bọ́dá mi lẹ́yẹ kan sí gbẹ̀rẹ́ tó fẹ́ sin. ẹ gbà mí Adékọ́lá kí n fi bọ̀dẹ́ ẹ̀ lẹ́ta ní bọ̀dẹ́ ẹ̀ ẹ̀gbọ́n wo ni mo fi wọ̀n ẹ̀ ọmọ tí ò ń ṣe mi ni mo bí kì í ṣe bàbá yín ló bí kó wá sí gbẹ́rẹ́ fún bàbá yín kò yé ẹ o tí òun bá fi lè sí gbẹ́rẹ́ fún bàbá yín pẹ́rẹ́ ọmọ tóun náà bá bí òun ló máa sí gbẹ́rẹ́ fún á jẹ́ wípé ọba ti jókòó sínú ilé wọn nìyẹn wọ́n tẹ́wọ́ gbóore olóore èmi ò ní gbà nígbà tóun bá ti ṣe tó bá wà nínú ilé wọn ẹ̀yin kọ́ alùsì nìyẹn kí lẹ wá fi jẹ́ ọmọ ọba fún èmi ò ní gbà o ohun tó bá gbà òun ni mo máa fún ọ̀ nítorí mi yàn mí mẹ́bọ̀ oore tèmi kó wá bọ́ sọ́wọ́ ẹlòmíì ohun tí mo yìí ń fàyàn àfi kí n fa kiri yọjú kí oore mi kó dúró ní ilé mi ni kó má bọ̀ síta èmi kàn mú bí mi ò mọ ẹyẹ tó ṣú mi mọ kó wá kó oore tèmi lọ àbọ̀wọ̀n kó oore tiyín ló fẹ́ kó lọ yẹn ọlọ́run má jẹ́ ríru ẹ̀ láyé ẹ̀ ń tó lọ wò ń kọ́. mọ́mì wọn ò sí nílé ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó sọ sí nílẹ̀ nu ó sì buyọ̀ sí. bẹ́ẹ̀ ni àmọ́ ìwọ ohun tèmi fẹ́ kó ṣe ni tí n bá ti dúró kó dúró pẹ̀lú mi ni bíbí tí n bá nọsẹ̀ sí ni kó nọsẹ̀ sí tí n bá ti ń wọ̀ báyìí tí mò ń fà tí mò kó máa bá mi fà á ni ihun tí mo fẹ́ kí wọ́n ṣe nìyẹn o ó ní mo ti gbọ́ tí mò ń sọ fún ẹ yẹn o kì í ṣe kí n bá bẹ̀rẹ̀ sí ní ṣubú látòrí òkè sílẹ̀ kí wọn náà má lè sọ̀pọ́tì mi èmi kẹ̀ màá jẹ́ kẹ́nìkan wá kórè ayọ̀ mi kó wá kó lọ síbì kan ọlọ́run ò ní jẹ́ láyé mo ta kó òṣì dànù. Okay. Òmòjẹ̀bú alárẹ̀ òmùkèṣà níjẹ̀ṣà. kí ló ń wù lẹ́yìn ìwọ náà ni mò ń pè náà. Adékọ́lá èmi ló pè lórúkọ mi ló pè ní Gbádébọ̀. kí lórúkọ ẹ tẹ́lẹ̀ ṣé kò bá pàdé mi níta wàá expecting pé kí n pè é ní bọ̀dà ni. dúró kí ló gbé jẹ tí ìyẹn ìwú ò bá tiẹ̀ yó ni gèlè kú ẹ̀ kò tó báyọ̀ lẹ́rù ni. kí ni gèlè kò tó ń sọ Gbádébọ̀ tó jẹ́ mo ti sọ fún wa pé Gbádébọ̀ olùbá gbé adé wà ni so don't expect me to call you my brother you are not my brother okay family mi man. kí ni ìlẹ̀kẹ̀ tún ṣe lọ́wọ́ ẹ̀ bá mi gbé lẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀ jọ o má jẹ́ kí ègún gorí ègún tó ti wà lórí ẹ̀ already àwa ọmọ ọba nìkan ni àwa entitled sí ìlẹ̀kẹ̀ yìí so má yẹ kí n ever rí lọ́wọ́ ẹ̀ mọ́. ṣé ó dìgbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí mi kí n tó mọ̀ pé yẹ kí n kó nulẹ̀. sórí tọrọ bá ti rí èèyàn máa ń fi sùúrù sí i. mo fẹ́ kó take it easy o ọlọ́run ò ní jẹ́ ká rógun hypertension kò sí tí ó ṣẹlẹ̀ ní ayé rí o ṣé bébí ni mo forúkọ ẹ sílẹ̀ ní palace kò dẹ̀ sí ẹni tó lè change ẹ̀ mọ́. èmi tí mo máa change ẹ̀ ni mo dé má jẹ́ kó tọ̀ ẹ́ o èmi tí máa change ẹ̀ rè èmi ni mo máa change ẹ̀ bá change ẹ̀ tí mímì kò ní mímì
Làbákẹ́. Làbákẹ́. Ìjọ ló fẹ́ fi wà ilé tó hu ilẹ̀ tó. Mi ò lè filẹ̀ àfi tí n bá gbẹ̀tọ́ mi. Tẹ́tọ́ mi bá bọ́ sí mi lọ́wọ́ ìgbà yẹn ni gbogbo ẹ̀jẹ̀dẹ̀ máa rọlẹ̀. Ṣùgbọ́n láìsí yẹn wàhálà ọmọ bá wàhálà ni. Wo Gbádébọ̀, o ti gbé adé wá fáwọn ọmọ mi. Gbégbé bọ̀ tiẹ̀ padà sílé àwọn tó ní ẹni. Tí o bá fẹ́ ṣe ẹ̀sìn, tó o fẹ́ ṣe ẹlẹ́yà, tó o fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ọmọ àlè ni ẹ́. Tètè fi ẹ̀tọ́ àwọn ọmọ mi lẹ̀. Kó sọ pé Adékọ́lá mo ń yọ̀ǹda fún ẹ. Ìwọ ló ní nǹkan ẹ torí àwọn ọmọ mi ló ní nǹkan wọn. Láìsí yẹn. Làbákẹ́. Wàá nìrọ̀. Làbákẹ́. Làbákẹ́. What's this for God's sake? Kí ni gbogbo ilé báyọ̀ lọ? Níbo lẹ ń lọ? Point of correction. Adébímpé mi ò kí ń ṣe bọ̀dá ẹ̀. Ìgbà kan ni mo jẹ́ yẹn. Ṣùgbọ́n báyìí mi ò kí ń ṣe bọ̀dá ẹ̀. Ṣorí ó ní tá bá ka ẹrú inú ẹrú máa bàjẹ́. Wọ́n mi ti ka ẹrú already. Inú ẹrú mi dẹ̀ ti bàjẹ́. Kí ni mo fẹ́ máa dúró ṣe nílé? Tí mo bá dúró síbí bí ìgbà tí mo bá kàn fẹ́ máa yọ àlàáfíà nílé ìlẹ́nu ni. Listen, ó bẹ́tà kí n máa bá tèmi lọ. Èmi náà ń ṣe ọmọ kékeré mọ́. Of course, ìfẹ́ ló jẹ́ kí n ṣe wà nílé náà tipẹ́tipẹ́. Normally ó yẹ kí mi náà ti máa dágbé láyé ara mi. Nígbà tèmi ìjọ máa lè, tí wọ́n jọmọ ọkọ, tí Dékọ́lá jọmọ ọkọ, ó kí mo wá fẹ́ máa ṣe bí. Tí n bá lọ ọkàn ọmọ mi àlebalẹ̀ pé Dékọ́lá ló máa jọba. Ó ti yẹ. Let me just go. I'm mature enough to take care of myself. No. Ẹ̀gbọ́n mi lẹ ti jẹ́. Ẹ̀gbọ́n mi dẹ̀ lẹ́yìn máa continue láti máa jẹ́. You are my brother. Níbo lẹ ń lọ now? We love you in this house. We need you in this house. You can't go anywhere. Lè kàn fi wá sílé ìkẹ́kọ̀ọ́ lọ. Mọ nǹkan. Ṣáyé gbogbo èyí tí mọ́mí ń sọ yẹn, ó kàn sọ tiwọn ni. Ẹ̀yin náà mọ bóbìnrin ṣe máa ń ṣe. And you should understand. You are my brother. Ẹ wo, obìnrin ni mí. Mo máa bá mọ́mí sọ̀rọ̀. Mo dàbí ìṣòpó máa gbọ́. We love you. We need you in this house, please. Normally, ọmọ tó máa kọ́ tó bá gbẹ̀gbọ́ bó ṣe kó sọ̀rọ̀ ní lójú sọ̀rọ̀ yẹn. I appreciate that. But the fact remains, I am not your brother. Torí tí mi bá lọ, mọ́mí máa mú inú ilé gbóná fún gbogbo yín pátápátá kan ṣe fẹ́mi nìkan. Already ó ti ń gbóná fẹ́mi. Ó bẹ́tà kẹ́yìn ṣe máa enjoy. Ṣó ti yẹn, kò sí nǹkan kan tí mò ń dúró ṣe inú ilé mọ́. I just have to leave. I'm sorry. Listen. Please. Kò ní ìtumọ̀ kankan. Please. We really need you in this house. Please, we need you. Ẹ má fi wá sílẹ̀. You know we love you. Please. Adébímpé, tó nílé bá ti fi àparí ìṣòro àlejò, òwe lé tó lọ nìyẹn. Mọ́mí ti fa parí ìṣòro mi. Ẹ jẹ́ kí n máa bá tèmi lọ. There's no point. If I'm not careful, mo kàn máa dá gbogbo inú ilé ìwé. Peace time sọ pé àmì ẹ̀ kò ní sí peace mọ́. Let me just go. Ẹ jẹ́ ká Adékọ́lá lọ jọba. And everything will be fine. That's all. No. Èmi mọ̀ pé tí lọ́mbà yìí sọ yìí pé path wa ó ṣì máa cross in life. Then it's fine. Tó bá dẹ̀ sọ pé no. Consider our now. Èrò tiwa, a máa bá mọ́mí sọ̀rọ̀. Mọ́mí dẹ̀ máa gbọ́. I am very sure. Ẹ má lọ anyway. Jẹ́ ń dá padà sínú room yìí. We love you. Please, no, please.
ẹ máa wò ó tí ẹ ìwọ kọ́ ni mo ní kó jáde wọ́n ti máa fẹ́ àwọn tí mo fẹ́ kọ́ jáde náà ṣẹ̀ṣẹ̀ jáde. Làbákẹ́ kí ló ṣẹlẹ̀? Wàhálà ni. Kí ló tún tẹ báyìí torí ọdún náà? mo ti sọ fún ẹ wípé ojúmọ́ kan wàhálà kan ojúmọ́ kan wàhálà kan. òjò ẹ jọ ẹnì kankan bá kí mi kájà fún ẹ̀kọ́ sún sẹ́yìn ni. Làbákẹ́ ìwọ ìyàwó ọba lọ́la ló ń sọ slang ló ń sọ ajá fọ́ láì ṣe small doctor. màá sọ fún ẹ pé big doctor lèmi gan bí mo ṣe wà yìí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ kí ló tún dé báyìí. kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn tí ì mọ̀ kankan mo sọ fún ẹ mo ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wàhálà máa wọlé tó ẹni ìmí ìtún ti dé báyìí ó yá láti kóòtù ni ẹ fún. Làbákẹ́ ló court. bẹ́ẹ̀ni. o lọ court. Good afternoon, sirs. Good afternoon, how are you? Please, who is Prince Gbadebo Williams? That's me. All right, sir. This is for you from the court, sir. Thank you. And please, who is Prince Adegoroye Williams? Demini. Yes, sir. This is also for you from the court, sir. And Joe, and make sure you follow Koto on later time. Thank you, sir. wọ́n tó bẹ́ẹ̀. ẹ jọ ta ló ní fóònù ọ̀rẹ́. wọ́n tó láti má mọ̀ rẹ̀ wọ́n tó wá wá lù wọ́n bọ́ọ̀lù wọn dànù ní. ó dáa ẹ ṣé o ó dàbọ̀. wọ́n á ṣẹ̀wọ̀n. Hello lawyer. Jọ̀ọ́ bá mi gẹ́ẹ̀tì àwọn méjì sí mẹ́ta ready. Issue kan wà on ground I will let you know. Ṣùgbọ́n. Làbákẹ́. 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 Ìwọ lọ sí court without my permission. Yes. Ìwọ lọ court without my permission. ó lọ nìyẹn. ó lọ court. Yes. Làbákẹ́. Màá jọ ẹ lójú. Àwọn ọmọ tó jọ ẹ lójú ìbá dísò wọn. irọ́ ló pa. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Màá dísò náà ọmọ ẹ. o lè dísò náà ọmọ mi. Ìwọ lọ court. láyé. ó lọ court. wàá dísò náà ọmọ mi. Yes. lórí ọmọ àlè. ọmọ tí ò lẹ́bi tí ò lára. ọmọ àlè. wàá dísò náà ọmọ tèmi. ọmọ àlè dà. àjọkù sí. tábàjọ wá dé kóòtù kí wọ́n san kóòtù wọ́n wá gbà yín tìmọ́tìmọ́lé lẹ́yìn tọ́mọ mi bá jọba tó wá ṣẹ̀ṣẹ̀ wá gbà yín lọ. ẹ wọlé máa bọ̀. Ṣẹ́rí ayé. ayé ọmọ bá ẹ wọlé nìṣó. It's okay. ọmọ bá ẹ wọlé nìṣó. Máa jí sọ́kùn yín. ìwọ máa ti sọ́nà ọmọ rẹ nítorí ọmọ ọlọ́mọ ọmọ ẹrú ọmọ tí ò jẹ́ bọ̀. Gbadebo, what's this for God's sake? Olóyè, ṣé kò yẹ kó bí àwọn olóyè kò ti dé báyìí sí? Wọ́n dé bá wa ìgbà kí gbà wọn máa dé. Ẹ̀yin olóyè, ẹ kú jókòó. Ìyálọ́jà. Ìyálọ́jà. Kúkú ẹ kú wájú. Ẹ káàbọ̀. Bí ṣe ń bọ̀ ni mo ṣe rí àwọn arákùnrin àtàrábìnrin níwájú ààfin. Wọ́n láwọn fẹ́ ráwọ̀ olóyè, mo ṣe ń mú wọn bọ̀ níbí. Ẹ kú jókòó sọ. Ẹ káàbọ̀. Ẹ rọra o. Ẹ ṣé sà. Láti kóòtù láti wá sà. So a ní lẹ́tà fún yín sà, ẹ̀yin olóyè. Kóòtù. Bẹ́ẹ̀ ni sà. Kò burú. Ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ náà a ní ìpàdé tá a fẹ́ ṣe àyìn lónìí pẹ̀lú àwọn olóyè yòókù. Bóyá kẹ́ wá lọ lè jókòó yàrá àgbàlejò ńbẹ̀ hàn. Ńgbà bá ṣèpàdé wa tán, à á pè yín, ẹ lè wá ṣàlàyé tẹnu yín. Ẹ lọ síwájú lọ́hùn-ún òun èsì tẹ́ ti jókòó. Kó má lọ jẹ́ pé nǹkan tí mò ń rò ni o. Torí mò ń gbọ́ awuyewuye láàrin Prince Williams àti ìyàwó ẹ̀. Ojú rẹ̀ ìran rèé. Ẹ náà gbéyàwó bá àbádì kí n gárùn. Ẹ yẹ káwọn tó yẹ káwọn olóyè dé. Ojú wa náà ni ó ṣe. Olúwa mi, láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Prince Gbadebo lẹ́tọ̀ọ́ sí orúkọ ìdílé Prince Williams torí pọ̀lọ̀ gbàtọ́ ni. Objection, my lord. Objection sustained. Olúwa mi, tí ẹ bá lè gbà mí láyè, mo ní ẹlẹ́rìí tó wà pẹ̀lú wa nínú ilé ẹjọ́ ìléni tó lè bá mi tan ìmọ́lẹ̀ sí ẹjọ́ tí à ń ṣe lọ́wọ́ yìí. Thank you, my lord. Prince Adegoroye. My lord. Ẹlẹ́sìn Mùsùlùmí ni àwọn ẹlẹ́sìn gbàgbọ́. Ìgbàgbọ́. Máa ń bá ìtàn mi. Èmi. Èmi Prince Adegoroye Williams. Mo ṣe ìbúra fúnlé ẹjọ́ ìléni. Mo ṣe ìbúra nílé ẹjọ́ yìí lónìí. Pé gbogbo ẹ̀rí tí màá jẹ́. Pé gbogbo ẹ̀rí tí màá jẹ́. Òtítọ́ ni. Òtítọ́ ni. Mi ní figbá kan bọ̀kan nínú. Mi ò ní figbá kan bọ̀kan nínú. Kí Olúwa kó ràn mí lọ́wọ́. Kí Olúwa kó ràn mí lọ́wọ́. Prince Adegoroye Williams. Ṣé lóòtítọ́ lẹ gba Prince Gbadebo tọ́? Lóòótọ́ la gba Prince Gbadebo Williams tọ́ ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan leléyìí. Kọ́mi. Rárá o. Bàbá mi. Àǹtí mi. Ọ̀tún gbàgbé. Rárá mà. Ó
yẹ ká ẹ ṣe kọ́tìn ó mọ̀ kó má máa fa aṣọ yẹn yà rẹ̀. Ẹ kàlẹ̀. Ṣé wọn náà ṣe ń wọlé ni? Bẹ́ẹ̀ ni mo ṣe ń wọlé ni. A jẹ́ pé ọmọ rẹ̀ ni. Báwo ni iṣẹ́? Ìyàwó ẹ̀ ń kọ́. Ó wà nílé. Kò gbóhùn mi ni. Ó lè wà ní yàrá kó máa relax. Ẹ bá mi pè. My dear. My dear. Yes, sir. Àǹtí mi lọ́dún náà. Àwọn ọmọ ẹ ká ní àyà ẹ ká lè ṣe ìgbésẹ̀ ọ̀pọ̀ ìgbà àwọn ìṣe. Ṣé wọ́n bọ̀ sí pé ẹ̀dẹ̀ kú kùnra ẹsẹ̀ àtẹlẹ láyọ̀. Wọ́n gbọ́ pé ó lóyún oṣù 3 kódà wọ́n ní ìbejì ló wà bẹ́ẹ̀ inú mi dùn mí àbí. Mi ò lóyún. Mi ò tí ì lóyún mà. O ò lóyún. Mo mọ̀ pé o lóyún, mo mọ̀ pé o tí ì lóyún. Wọ́n náà rọ́pọ̀ fọmọ tó bá gọ̀. Mo mọ̀ pé ó gọ̀ fẹnu họra. O tún wá ń gbọ́n rí jégéjégé ní olóyún, o tún ní ẹnu o tún fi ń sọ. Ẹ̀dọ́nà ṣé ibi ló fẹ́ wá gùn sí ni? Ṣó fẹ́ wá gùn sí bí ni? O fẹ́ wá jẹ gbogbo oúnjẹ bí tán? O lè ní ẹ, orogún ológun dẹ̀bi tí a yẹ. Torí ò ti rí lọ́mọ ọba àbí? Ọwọ́ àròpọ̀ ti débi tó máa dáwọ́ tẹ́lẹ̀. Àti ọ̀rọ̀ yìí pọ̀ ju ọ̀rọ̀ tẹ̀sán yìí pọ̀. Ẹjọ́ torí Ọlọ́run ṣé rí gbogbo ọ̀rọ̀ tí mo torí ẹ̀ débi báyìí tí n bá sọ tán tí n bá ní ẹ̀fẹ̀ sísì òní kẹ́ ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ gbọ́ ẹ ṣé gan. Ṣé orí wóbíwóbí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ó rò pé o ti débi tó máa dáwọ́ tẹ́lẹ̀ mo promise ẹ̀ máa ṣí ọwọ́ ẹ̀ máa ṣí kú dóná ṣé wò ní tìjú ni ó ní tìjú rárá bó ti lè kó mọ̀ ni ó ń lọ bí némi ó bá ọ̀rẹ́ ẹ lọ bí némi rè kò wá ṣí ẹ lórí ó máa ń lọ kò ṣí ẹ lórí ọ̀rọ̀ ẹ yé mi ò tí ì débi tó máa dẹ̀bi ti àyà sí ó tí ì débi tó máa dẹ̀bi ti àyà sí torí pé orí lọ́mọ ọba ó wá rò kò ti yá ó ti débi ó máa kú sí ó ìdè. Ọ̀rọ̀ yìí pọ̀ ọmọdé ni wà á máa bímọ lọ́nà ṣọmọ. Láago mélòó lẹ máa bímọ? Mo ní àgọ́ mélòó lẹ máa bímọ? Ìkà ni wọ́gàn fúnra rẹ̀. Ó mọ Adégoróyè ó mọ̀ kó yẹ kó o tètè bímọ torí pọ̀rọ̀ tí mo ń sọ yìí ó yé mi bí ò bá tẹ̀ yé òun ó yé mi sórí wọ́n ti ẹja rèé má jẹ́ kókó báyìí nǹkan tí màá sọ fún ẹ ní tẹ́ ìnáwó pẹ̀lú ìgbà tí wọ́n wá sọ pé ẹ máa bímọ ọdún mélòó lẹ fi jọ tẹ̀léra yín gọ̀ọ̀gọ̀ kiri ọdún kan ìgbà tẹ́ tún máa tẹ́ ti ṣe wedding nísìn ọdún 2 wá bá mi rò papọ̀ ọdún 3 aago mélòó ló wá yá o tẹ́ máa bímọ ìgbà tó mọ̀ pé ìtì ṣetán àti bímọ kí lẹ ṣe wedding fún ó mọ̀ pé ìgbà tẹ́ ti ṣe wedding yẹn láti bẹ̀rẹ̀ sí ní báyìí kà ọdún 3 ni bẹ́ẹ̀mi ṣe ka ọdún 3 ọ̀rọ̀ rẹ̀ àbọ̀ àbá ni wo ìyàwó mi ò tí kò já wa bó ṣe fìjà mi sílé bó ṣe wà fún ẹ ní wọ́n nì òun ni mo fún ẹ ní 3 months. Oṣù 3 kẹ̀. Oṣù 3 péré lẹ́yìn oṣù 3 tí n bá rí kínú ẹ̀ kó dégbá kó o lóyún kó o sọ fún mi pé o lóyún mo promise ẹ wàá rí other side mi máa kó gbogbo ẹrù ẹ fúnra mi ni màá máa dà bí òkò síta Adégoróyè gbogbo ibi tọ́mọ bá wà lára ẹ fún kí wọn náà dé make sure kó gbà lọ́wọ́ ẹ o tipátipá ẹ bá mi wá nǹkan tí màá jẹ abẹ́ ìnú oúnjẹ ńlé àmàlà tí kíni ọbẹ̀ ẹ̀fọ́ ẹ lọ ṣe wá abó ò lè ṣe mo ti sọ̀rọ̀ sí ẹ bọ́ kó jiná. Ọ̀rọ̀ tẹ́sán yìí pọ̀ jù ó pọ̀ ìṣẹ̀lẹ̀ kọ́rọ̀ àkìkí ó ti pọ̀ jù ọmọdé ni. Mi ì tí sọ̀rọ̀ rárá báyìí ọ̀rọ̀ mo kó sí i kódà mo ti bí kó má sọ mí lónìí sọ̀kúsọ mo fẹ́ sọ ìyá mo dìdí. Mi ò fẹ́ wà lára ìyàwó rẹ̀. Mi ò fẹ́ kọ́ ọ sọ fún ìyàwó ẹ̀ pé mi àti ẹ̀ ń date. Ló mọ̀ pé mi ò lápọn. Ìyàwó mi tó sọ yẹn, mo fẹ́ràn ẹ̀ bí mo ṣe fẹ́ràn wọn. Sórí àìrọ̀mọ bíi náà ni. Àwọn fámìlì mi, wọn ò rò pé ọjọ́ orí mi ṣì kéré. Ìgbà tá a ṣègbéyàwó ni wọ́n kà. Lóòótọ́ ni pé ọwọ́ mi tètè jí sówó, but àìrọ̀mọ bíi náà ni.
dókítà dẹ̀ sọ fún mi àti ìyàwó mi pé kò sí nǹkan kó ṣáà méjèèjì so àìrọ̀mọ́ bí náà ni kò sí nǹkan tó bẹ̀ ṣe. ẹ̀rọ ọkùnrin ló ń bà mí o mọ̀ pé tóyún bá wọ̀ ń sìn bẹ́ẹ̀ ni a máa bẹ̀rẹ̀ sí máa sọ different things ṣáà mo bẹ́ẹ̀ yẹn ọkùnrin ṣe máa ń ṣe. so jẹ́ kí n sọ ọkàn fún ọ. ọ̀wá lóyún màá sọ pé kò ṣe bó ṣe wù ẹ́ lọ́rọ̀ oyún tí mo ti ń wà tipẹ́ tó bá lè sọ fún mi pé olóyún tó bí ọmọ yẹn tí mo confirm tí mo ṣe DNA test kò máa gbádùn bí ìranu ṣúgà ni. What's the meaning of that? Kí ni meaning DNA test? Ṣé o rò bí a mú ní ẹlòmíì lẹ́yìn ìwọ ni? mo hàn pé mi nìkan ló fẹ́ ṣe lè hàn pé ìdílé ọba mo ti wá I like to understand it. Láti ní sáfún. Débọ̀ ọmọ yín kọ́ mà ọmọ kan nílé kejì ń bẹ̀ yẹn búkì òun ní gbé Débọ̀ ṣeré lọ àwọn èèyàn fẹ́ràn láti máa gbé Débọ̀ so bá ṣe máa ń gbé kiri nìyẹn. bẹ́ẹ̀ni tí ẹ rí ẹ má bínú ẹ̀yin ni mo wá rí mà ṣé kò sí irọ́ kò sí ilé kankan rárá mà mo fẹ́ jẹ́ kí Débọ̀ kó máa wá gbé lọ́dọ̀ mi mo fẹ́ jẹ́ kí ooru ara mi kó fẹ́ sí Débọ̀ kó ara tiẹ̀ náà kó fẹ́ sí mi kájọ máa gbé nígbè bàbá àtọmọ kí n lè fún láwọn ọkùnrin kí n ṣàtún lè já ìjẹ láwọn nǹkan kan. ṣé wọ́n ní mi ò tọ́jú Débọ̀? irọ́ o nítorí mo ní wọ́n ti gbé ṣeré lọ. irọ́ o ṣe bẹ́ẹ̀ rárá ọmọ kan ṣàfẹ́ jẹ́ kí ní àti kájọ máa wà ọmọ ọkùnrin káṣà nǹkan tí mo ṣàfẹ́ nìyẹn kájọ máa wà kájọ máa ṣe. ṣe mọ̀ pé ọmọọba ni mí ọmọọba dẹ̀ ni Débọ̀ náà táwa máa rò kò dẹ̀ ní dá kí orí adé kó máa sùn ta nǹkan tí mo rò nìyẹn mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìyàwó mi ò tí ì bímọ tó bá ń gbọ́dọ̀ mi mo rò pé orí ọmọ àpò ọmọ wáyé sọ àwọn nǹkan tí mo rò nìyẹn. ìyẹn náà dà àmọ́ ìyàwó lè yín kọ́. ṣe rí ọ̀rọ̀ tìyàwó mi mo ti rò dáadáa kí n tó wá bá yín ní gbogbo gbàlẹ́mí àti ìyàwó mi la máa lọ sí mọ̀dálẹ́sọ̀mù la máa lọ fún wọn ní ẹ̀bùn so ìjọ tá a bá máa lọ màá pè yín màá ní kẹ́ wá bá wa níbẹ̀ ẹ kọ́ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí ọmọ ẹ ní ilé kẹta sílé yín nílé àkọ́kù tí wọ́n wá jù síbẹ̀ so
èmi àti màá bá ìyàwó mi sọ̀rọ̀ ńjọ́ yẹn èmi àti ìyàwó mi àgbà àsọpọ̀ àmà lọ tọ̀ á jẹ́ àjọmọ̀ àárín mi àti yín tí ìyàwó mi ò ní mọ̀ pa ẹ̀. ìyẹn náà dáa àná mi rí irú dáadáa rí irú ìyẹn náà dáa kí ni kí n máa fi ṣe yín ní àlejò báyìí. àlejò kẹ ìtẹ́ tí ń ṣe látijọ́ inú ó má jẹ́ àlejò lọ àlejò kẹ èmi ni màá fi kémi ló tún ṣe yín lálejò. èmi ni màá gbọ́dọ̀ tó ní ẹ̀dí máa tó dá. àná mi ẹ ṣe máa ẹ máa gbàgbé máa pè yín o. orúkọ kọ́ńpìnì wa. ẹ ká sọ ẹ ká sọ. madam mo fẹ́ rí ọmọ yìí ni mo rí ní ẹ̀gbẹ́ ilé mi so mo wá ní sáré gbé wá síbí torí wà láwọn ọlọ́pàá kí n gbé wá sílẹ̀ àwọn aláìlóbì. ẹ dúró ná ìgbà tí wọ́n gbé ọmọ sẹ́yìn kù lélẹ̀ yín ẹ gán fìrí èèyàn tó gbé síbẹ̀ rárá ni. àwọn tó kó fi tó dọ̀bọ̀ ọmọ bíbá wo ni kílẹ̀ tó kílẹ̀ tó wí lẹ́nu. madam kò lè tó yẹn kò lè tó yẹn ṣe rí ohun tó tọ́ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ ìlú rere lẹ ti ṣe yìí ẹ̀tọ́ tiwa náà gbà lọ́wọ́ yín ni ẹ má bínú ẹ má bọ̀. ẹ tẹ̀lé mi. ẹ má bọ̀ iṣẹ́ ẹ sà so God bless ẹ jẹ́ kí n tètè attend sí àwọn pípín. kẹ́ tó lọ sà ẹ má bínú. ṣe rí yẹ sà eléyìí ó ṣojú wa òun náà ni mo bá ìyàwó mi sọ spiriti èmi àti ìyàwó mi wọn ò mi ká gba ọmọ ẹ ká máa lọ tọ́jú ẹ. ok kí ẹ bá wa tọ́jú ẹ wow inú wa dùn láti nìyí sẹ ṣe rí ẹ deserve n tó tún jù yẹn lọ ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé ẹ máa ní láti kí ọwọ́ bá àwọn òwe kan ká tó yọ̀ǹda ọmọ yẹn fún yín. ẹ kọ́kọ́ sí i bẹ́ẹ̀ ó ti tán. ẹ má bọ̀ náà. tóbi kó wa mo pẹ́ o mo wá wèrè náà ló pẹ́. olúwa mi kódà ẹ̀gbọ́n ìyàwó mi tí à ń sọ̀rọ̀ ń pẹ́ òun ló jókòó sí ọkàn yìí. olúwa mi a ní àwọn ìwé tí ó fi ìdí ọ̀rọ̀ tí Prince Adégoróyè sọ yìí múlẹ̀ gẹ́gẹ́ bí àrídájú. Mr. Adegoroye Williams, you may step down. Thank you, my lord. Mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 13 oṣù tó ń bọ̀. I rise. As your lordship pleases. Lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ìdájọ́ mi rèé. Ilé-ẹjọ́ yìí rí wípé ẹ̀rí tí ó dájú wà pé Prince Gbadebo Williams jẹ́ ọmọ bíbí inú Prince Adegoroye Williams. Èyí tó fún láǹfààní láti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá kí bàbá náà sì ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ilé-ẹjọ́ yìí wá pa á láṣẹ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ dí lọ́wọ́ Tàbí fi ojú ọmọ àlè wò. I rise. As your lordship pleases. Court. Wàhálà ṣe bẹ̀rẹ̀ ni wàhálà ti ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàhálà tó ṣe wípé tó bá bẹ̀rẹ̀ tán apá ẹlòmíì ò ní ká wàhálà tó ṣe wípé nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní mi gbogbo inú ilé yìí gbigbigbigbigbigbigbigbi inú ilé yìí àdúró dànù àwọn èèyàn wà lánàá pé ha kí ló dé tẹ bàjẹ́ inú jẹ báyìí ó ní wàhálà tó wà lọ́wọ́lọ́wọ́
aṣọ́kùnrin ò lọ́rùn ìwọ ìyẹn pé wọ́n ni wọ́n bí ọmọ yìí ó bí ọmọ yìí síta èmi àti ẹ tún lọ àtúndìjọ lọ adopt ọmọ. ẹ Làbákẹ́ tí a bá fọn fèrè nífọ̀nkúfọ̀n ohun kan ló máa mú wáyé o sùsọ̀hún ṣé tọ́mọ bá sún kò kì í ṣe kò ní yíyú padà ni kí ló fẹ́ kí n tún ṣe. ó dà nǹkan tí mo fẹ́ kó sọ jáde nìyẹn àmọ́ nígbà tó bá yá gbogbo wa yìí èmi àti ẹ àníjọ lọ́mọ láyé ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá kú dànù. kí ló dé tẹ̀ ṣe yá. kí ló ń ṣe ẹ má ṣe yá ọgbọ́n ni mo máa fi tàn yín máa tàn yín wọlé máa wá mú petrol máa dà sínú ilé máa wá ṣáná sí gbogbo ẹ̀ wá jó ṣé alọ́mọláyé èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ gbèsè ayé wa. nígbà wo. ní bá ṣe wà yín náà la ṣe máa bẹ̀rẹ̀ bá ṣe wà yín náà la ṣe máa bẹ̀rẹ̀. tí mo bá sọ pé mi ò jọba mọ́ ń kọ́ mà. ìyẹn nìkan ló lè ṣe ló lè ní kéèyàn kankan má kú. jáde ẹ má sọ nǹkan kan ẹ má ṣe àkànkàn ẹ̀dẹ̀ má náwó. Gbádébọ̀. jáde ẹ̀wò tẹ́ ẹ bá fẹ́ fi ojú sunkún mi nínú ilé ẹ jẹ́ kí n ṣe nǹkan tó wù mí o nǹkan tó wù mí ni ẹ jẹ́ kí n ṣe ẹ dẹ̀ jẹ́ kí n sọ èyí tó wà nù mí. ẹ ṣe mọ́mì. ṣe rí ìbànújẹ́ tó ti wà lọ́kàn mi láti bí oṣù mélòó kan sẹ́yìn ẹ̀yin lọ́lọ́run lò láti bá mi mú kúrò bẹ́ẹ̀. bó ṣe jáde wípé dáàdì kan ló bí mi ni mo ti wò pé mi ò nírètí mọ́ níbo ni mo fẹ́ máa wá bàbá lọ níbo ni mo fẹ́ máa wá ìyá lọ ṣùgbọ́n ẹ̀yin náà lọ́lọ́run lò láti ti dáàdì débi pé wọ́n sọ bí mo ṣe wá sílé ayé mo wá rí i wípé àwọn gan-an ni bàbá mi oore kékeré kọ́ lè ṣe fún mi mà. ẹ wo sọ nǹkan tó bá fẹ́ sọ tó bá ní pọ̀rọ̀ gidi ni bóyá bá sọ̀rọ̀ gidi kí n dìde kí n lọ múṣẹ́ tí mo fẹ́ ṣe ní kíákíá oníkálukú gbọ́run lọ. ẹ̀yin náà ṣì ni màmá mi ẹ̀yin tó yẹ pé láti kékeré tẹ̀tí ń tọ́jú mi yẹn ẹ rọ mi pa ẹ jù mí sínú kànga tẹ bá fẹ́ kí n kú kó tó di pé ẹ bí àwọn àbúrò mi ẹ mọ nǹkan tẹ máa ṣe. mo ṣẹ̀ wá fẹ́ pa ẹ́ báyìí ni ikú ti wá yá báyìí. mo ti gbọ́ mà bó mọ̀ èyí tẹ̀ pa mí láti gbà ẹ̀ lè pa mí mọ́ ṣe rí mo dẹ̀ ti rí pé n tó ń díjà rẹ̀ láàrin èmi àtàwọn àbúrò mi àtẹ̀yìn àti dáàdì òun lọ̀rọ̀ lọ́bàdé òun lọ̀rọ̀ pé kí wọ́n á sín gbẹ́rẹ́ fún dáàdì. I'm ready to sacrifice this. Mọ́mí mi ò ní interest mọ́ mi ò sín gbẹ́rẹ́ fún dáàdì mọ́ mo yọ̀ǹda láti inú ọkàn mi pé káàbúrò mi kò sín gbẹ́rẹ́ fún dáàdì tó bá dé àsìkò tí dáàdì bá dàgbà tán rí bí àgbà ń rè àbúrò mi ní kó jọba I'm fine. ẹ wo tó bá ti jọba màá máa kí màá máa ṣe kábíyèsí fún ìyẹn ló ṣe pàtàkì mọ́mí for èmi o I'm no more interested. ṣé lóòótọ́ mọ́mí mi ò interested mọ́. sọpọlọ. Ọlọ́run tó dá mi sáyé bọ̀. sọpọlọ. Ọlọ́run tó dá mi bọ̀. sọpọlọ. Ọlọ́run tó dá mi bọ̀. èmi ò fẹ́ jà láàrin ìwà àtàwọn àbúrò ẹ̀ ní gbogbo èyí tí mò ń ṣe yìí ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó ti parí kò sí dá. mọ́mì mi. ọmọ mi. ẹ kú oríire. èmi nìyẹn ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ̀yin náà dẹ̀ jẹun ọmọ lágbára Ọlọ́run. àmín. gbogbo yín lẹ máa gbádùn lágbára Ọlọ́run. Ọlọ́run ó jẹ gbogbo ọ̀dà bá a ṣe ń fẹ́ àmọ́ ẹ máa múra álẹ̀ fún tó yẹ yìí yóò dùn yọ̀ lárinrin ẹ máa wo ibi tẹ̀ ń wo ẹ̀ tún gbogbo ẹ̀ kún o. àyàn ń ṣe wàhálà. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà máa kùn pátá. torí àwọn tí ń bọ̀ láti ìlú èbó tí wọ́n wà báyìí ṣe ayẹyẹ ìwúyè kí gbogbo wọn lè bá gbogbo ẹ̀rín gidi. lágbára Ọlọ́run máa wálé tó bá ti di coronation gbogbo wọn máa wálé. tó ọmọọba Adékọ́lá wọ́n ní Adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ ní pẹ̀lú wọn ẹ kò ní hún ọ o bí iṣu bíbẹ bí èsè wọn ọbẹ ẹ kò ní hún wọn náà yóò yẹ ọ kò ní yẹ ẹ lẹ ó yá. mo ṣe bá Adéwálé Olúmọlúsì Ọlálẹ́mì àkọ́kọ́. ìbáṣẹ. mo ṣe bá Adésànyà Sànyàolú ọba tó ṣẹ̀ṣẹ̀ gbẹ́sẹ̀. ìbáṣẹ. mo ṣe bá bàbá mi Adégoróyè Williams Sànyàolú ọba tó yẹ ẹ̀fẹ́ jẹ. ìbáṣẹ. yé kí ni kí ló tẹ ọmọọba kábíyèsí ọmọọba èèmọ̀lẹ́ o kí ló tẹ̀lẹ̀ ọmọọba. ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà tó ní òun láìkí òun fẹ́ mọ̀ yìí Kẹ́fì. Kẹ́fì ó gbé bóòlù ẹ̀ fún mi jọ́ kan rí níbo tàtún. wàhálà ńlá ṣẹlẹ̀ kódà látijọ́ wọn ti bí mi inú ìlú ìjà ti forí mi sọlẹ̀ irú eléyìí ò ṣẹlẹ̀ rí wo ọ̀tún ṣàṣedé ni ọmọọba Adékọ́lá bí ó ṣe mú abẹ láti máa sin bàbá rẹ̀ kábíyèsí ní gbẹ́rẹ́ báyìí bí kìnìún ọ̀hún ṣe jáde sínú bó ṣe bẹ̀rẹ̀ sí ní nànú bí ṣe nànú ní nà lẹ́yìn ní nà lọ́tún ní nà lọ́sì ọ̀tún
ẹjọ́ ẹni sùúrù jẹ́ ẹni sùúrù náà. kí ló máa fọ ọkọ mọ́ mi. ẹjọ́ sà ta ló ná àbúrò mi ṣáà lè lọ nulẹ̀ mẹ́ ká lọ tẹ̀kùn ọ. kí ló ń sọ yìí wọ́n ní ẹni ọlọ́ọ̀rẹ́ gbà lẹ́sẹ̀ ọlọ́ọ̀rẹ́ gbìjà ṣe ọrùn mọ́lẹ̀ nínà sọ lè rí ẹmú ní débi kọ́ fún aláǹkọ́fù. kábíyèsí ọmọ ìlú yìí ni mí o mo sì mọ gbogbo tí ṣẹlẹ̀ ń lù yìí tí nǹkan bá fi lè rí báyìí nǹkan ṣoṣo ni mo fà o. kí ló ṣẹlẹ̀ báyẹn gbà mí. ẹ ṣeun kábíyèsí ẹ dákun sẹ́yìn sí òpẹ́yìn lẹ bí ọmọ yìí. irú ìbéèrè wo nìyẹn ẹ tún gbọ́ tẹ̀mí bọ̀ ẹ tún wọ̀n tẹ̀mí ẹ tá ń wá bí torí ẹ ti ń sọ̀sọ̀kúsọ èmi ni mo bí bàbá ẹ̀ kí ló dé. ọmọ mi ni it's my son it's my son first born ni ẹ tí mo bí tẹ̀lé rẹ̀ last born ni. no àwọn ni àbúrò mi ni ẹ rí kó jọ mí. mo rí pé ìṣẹ́gbó ara yín mo rí pé ìṣẹ́gbó ara yín. ó máa ń rẹ̀ mí láti inú. ṣẹ́gbọ́ ó ní rẹ̀hún bí ṣe ń pé rẹ̀hún bí ó ṣe rẹ̀ kúnu tá a bá fi lè jẹ́wọ́ bó ṣe jẹ́ gangan bí ó ṣe rẹ̀ kúnu o yóò wá yẹ̀rẹ̀ ìyá rẹ̀ náà yóò tún rẹ̀ kú. alẹ́ ò lè sún àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni yóò máa rẹ̀ lórí. ẹjọ́ ẹjọ́ Làbákẹ́ òun stammer òun kálòlò sọ̀rọ̀ níbi ògbó òun kálòlò. mo ń ṣàlàyé mo gbé mo dáná mo gbé mo ti kú ẹjọ́ ìgbà tá à ń bẹ lọ́hùn ni mo nọsẹ̀ síta kábíyèsí ẹni sùúrù ọlọ́run kọ́kọ́ ní kábíyèsí ṣé kò tí ó kọ́ mú kọ́ kábíyèsí ẹni sùúrù ṣé tí èsè tọ̀dọ̀ yìí mọ yín ni ẹ jẹ́ kó bá bá rẹ̀ ṣàlàyé ẹnu rẹ̀. ìwọ náà ó kú sọ́wọ́ rẹ̀ òsì sọ́yẹ̀ wọn gbé aṣọ pèbí wáta a tún sọ̀rọ̀ oyún lọ́tọ̀ ni o àmẹ́jẹ́ yanjú eléyìí ná. ẹni sùúrù o ẹni sùúrù o. ẹ jẹ́ kọ́kọ́ bí. ẹ má lè jáde o ọba ikọ̀ mọ́ o ẹ kàn ń búyà yìí ni n tẹ́ ẹ ṣe làwọn náà ṣe níjọ́ kìíní àná tẹ́ ẹ ní n ò tètè rọ́mọ bí fún yín ebe ẹ̀ ń nọ́ọ̀ṣẹ́ tàbá yìí n lè fi bí eléyìí nígbà táwọn náà ò tètè rọ́yún náà díẹ̀ nọ́ọ̀ṣẹ́ ta díẹ̀ fi bí òun náà torí bí ẹjọ́ mi lè fi hàn lẹ̀ mọ́ wọn kí soso tó kù tá a ṣe ń ṣe pé kéde ọ̀wọ́ lè lọ́kọ́ lọ sí gbẹ́rẹ́ fún yín fàkàtì bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ ló súnmọ́ méjèèjì. kó lọ sí. no ó máa gbé dìde ó máa sin nǹkan ẹ̀ mi ì lè sin ọdún èmi kọ́ mi ò lè ẹ wọ ẹni sùúrù èmi mo ti ṣàdéhùn fún mọ́mí pé mi ò ní sí gbẹ́rẹ́ láéláé mi ò lè sí gbẹ́rẹ́ mò ń padà sí Amẹ́ríkà ni o. bí ṣe wà Texas mo lè gbà pé. ẹ má jẹ́ kó sí. wọ́n ní ìrẹ̀lẹ̀ wọ́n ti náà wọ́n ní he's not interested anymore. ọmọọba Gbádébọ̀ Adébísẹ́mọ́ṣe àgbà ọ̀lẹ́ni bí ó ti bàjẹ́ láyé Olúgbọ́n tí ó bàjẹ́ láyé Àrẹ̀sà tí ó bàjẹ́ láyé àwọn wọ́rọ̀gún àga Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ lórí tiyín o Elédùà àtàwọn tó tẹ̀lé idó wọn ò ní jẹ́ ó bàjẹ́ o. Óyá ẹ bẹ̀rẹ̀. Ìbà Adéwálé Olúmọlúsì Ọlálẹ́mí àkọ́kọ́. Ìbà Adésànyà Sànyàolú Ọlálẹ́mí tó papòdà. Àṣẹ. Mo ṣe bá bàbá mi Adégoróyè Sànyàolú. Ìbà àṣẹ. Ọba tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ. Àṣẹ. Ó dàbà. Kábíyèsí àpò oríire náà bá a ṣe fẹ́ kó rí ní ti ń rí bẹ́ẹ̀ lọ díẹ̀díẹ̀ ṣé wàá rí bí tẹ́ wà ilé àṣẹ ni o ẹ gbọ́dọ̀ mọ wúre lóòrèkóòrè fún gbogbo ìlú pátápátá àti fún gbogbo ẹbí yín
yóò rí bá a ṣe fẹ́ orí délẹ̀. ní ìgbà tí àwọn afọbajẹ yòókù tí wọ́n bá fi wá bá yín ẹ má dìde bọ́ta rárá o ibi tẹ́ wà náà rẹ̀. kábíyèsí o kábíyèsí o mo sì fi lẹ́kọ̀ọ́ ní adé o ọmọọba oya. nítorí irú eléyìí bólóyè bá ti ń pẹ́ láàfin ìrírí yóò sì máa pọ̀ yóò sì máa pọ̀ yóò sì máa pọ̀ experience mi ń pọ̀ sí láàfin ni mi ìlú ọlọ́run rí kábíyèsí rẹ ọlọ́run ọba o ìwọ lá ó sì ọmọba bó o ní. mo ti rí sí o. àdúgbò ẹ kú oríire ẹ kú ọmọba ẹ kú oríire sẹ́ẹ̀rì kó náà gbádùn sí. ọtún àpò oríire gbáà ni àti dúpẹ́. ọpẹ́ ni ẹ bẹ jẹjọ tó túbọ ẹ bẹ jọ túbọ nígbà gbogbo nǹkan bá lọlẹ̀ tán a máa fún ní gbogbo nǹkan tó kù bí ètùtù tára yóò fi yá yáyá dáadáa. ìyàwó ẹ dìde. ẹ mọ bẹ́ẹ̀ dìde. ọjọ́ ayọ̀ ló ní. ẹ dìde. ẹ mọ sùn kó bọ́ jáde. bẹ́ẹ̀ ti wà ayọ̀ lọ́rọ̀ yín tọ́tí ẹ̀yin ọlọ́yẹ̀ kẹ́ mọ́ bá bí ilé kẹ́ mọ́ kọrin pé ó ní lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ.